àyìnlá òkú èmi láyìnlá. ẹ̀yin láyìnlá. mọ́sìs ni bàbá kú láago 12 àárọ̀. ṣe ẹ tún wo táìmù táyìnlá kú lẹ fi mọ táìmù. bẹ́ẹ̀ ni mo sọ nígbà tọ́jú ọmọ gbẹ́ndì odò màá bá wọn sọ̀rọ̀ etí wọn á kún. àṣìṣọ́nà ló fẹ́ forí màmá ẹ̀ gbọ́pọ̀ kẹrùmọ̀ rẹ̀ lẹ́rú kí wọ́n fà òkè tẹ́ wọ́n gbé oníṣẹ́ ẹlẹ́ndì wọ́n fi wọ́n fa yẹ̀yẹ́ wá dé bá wọn ní takùn gidigba tóníkèrè máa wọ̀dọ̀ tòun àjànàkú ló ń lọ yóò fà lálẹ́ ìgbàlẹ̀ wọn. ṣẹ́gẹ̀ volume 5. ẹ fún mi volume 5. mélòó lára tó ti sàn lọ tó ti sàn dànù ìdájí sàbùtìtìrì ó jáde lọ́dún náà. ẹ volume 6. ẹ jẹ́ ń gbọ́ yẹn náà. ẹ fà wọ́n wèrè sílẹ̀ kó owó onítòfìbó lówó ń yọ̀wé ni. ó ní ọmọ wúrà mọ́tò aníjílájé àná ọmọ kíyẹ̀ ó tún náà nílé olórí burúkú sọ̀rọ̀ sí bàbá tèmi ọkọ̀ táwa kálítù ọkọ̀ haúsá adé. ẹ fún mi volume 7. volume 7 owó ń dòjì sọpọ́nà dà ẹni bá ní o máa tẹ̀lé yìí pẹ́ ní ilé ayé àkúbájá jẹ́ ń kú pẹ̀lú 1974 àkúbágùnà jẹ́ ń kú. ẹ tún mọ ẹ bí ó ṣe táìmù tó ń rìlíìsì ẹ. àrẹ mọ gbogbo rẹkọdù 23 rẹkọdù wa sọ pé volume 12. volume 12. ẹ mọ́kàn ní táìtù ẹ̀. bínú rùn wọn o kọ́kọ́ sódà mi. iṣẹ́ òní mọ́kàn máyà kó má mọ̀ràn ẹkún tiwọn àwa ń yọ àyìnlá òkú èmi láyìnlá. ẹ̀yin láyìnlá. ẹni àbáta kábírà tupa ni wọ́n wá ọlọ́run àtìtàn lọ́rọ̀ ọmọ tó fẹ́ ṣàkọ jẹjẹrẹ àwọn ọ̀dọ́ tó múlẹ̀ fẹ́ kàkó tó jẹ́ tiwọn ẹran mú wọn tí mọ̀. ibi wàá wẹ̀ fúlẹ̀ ló ń darí ìgbà sí ẹran tí mú wọn tí mọ̀. àbáyìnlá wà nù yín ni. ẹbẹ̀yàn dé ọmọdé òyà tó bá rojú ẹnu àjà ìyá ń gbà wájú lé ọmọ ń gbẹ̀ kúlé wọlé ìyá ń gbowó kó ọmọ rẹ̀ ẹni àwí fún o. 1000 kọ́kọ́ nìyẹn. ó dìde ó dọ̀wọ́ ọ̀pá èyí ó gbé kó bá mi gbére. ẹni bá pa ẹ lé olúwa gbọ́ ní tọ̀hún ga ẹni bínú ẹ ṣera ẹni ó kó ní tọ̀hún ó kọ̀ lọ́wọ́ àwọn aríbáni ẹ̀gbọ́n òye wọn. 1971 ló bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù wẹ̀wẹ́ ló kọ́kọ́ ń ṣe ọmọ nítorí pé wíníwíní ìjà oníwà bí gan. ẹ fún mi ní awúyẹlẹ ògbọ́ ní ilé orin. fọlọ́ 20 ló gbé mi lọ yẹn 25+40. ẹyẹ nìṣó. awúyẹlẹ ògbọ́ ní ilé orin wọ́n ṣẹlẹ̀ ìyàmọ́ ọdún. àyìnlá tún ṣe rẹ́kọ̀dù kan nípa sẹ́ńsọ̀ ṣe rántí. fọlọ́ 5. December 25 1973 ọjọ́ Sunday mo fojú rí èmi ní sójà kan pẹ̀lú sísí kan. ẹ má bà studio mi. wọ́n ní wọ́n fẹ́ kà wọ́n ní ilé wa mo ti ráyì mo sì rege mo rí pé wọ́n kà gbogbo ilé pátá. àǹfààní tó wà níbẹ̀ ẹ súnmọ́ bí ẹgbà ó yẹ ká ní yunifásitì lábẹ́òkúta. sẹ́yìn fẹ́ gbẹ́ni fún mi. mo ti ń gbé. ẹgbẹ́ ní ẹ̀yìn òṣèré ọmọ wúrà. ẹgbẹ́rin. mọ́tò àpáyọ́ tó bá láyìnlá kú. ẹgbà. ọ̀tẹ́ àpárẹ́ bí omi ń gbójú lọ. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. @Rahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. @Rahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ @Rahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.